gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Amáṣọ́yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì owó yín ní báyìí o. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa. Tẹ́ bá wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá lẹ́yìn ètò, á fún yín nílọ́po owó lọ́nà 2. lóòótọ́ ọkọ̀ tẹ́ ya àwòrán rẹ̀ sí ara pátákó yìí ṣé àwòrán náà la máa gbé lọ ní àbí odidi ọkọ̀ gangan? Odidi ọkọ̀ lẹ́ ń gbé lọ. Kò sí wàhálà, a jẹ́ pé ọkọ̀ di méjì tí wọ́n gbé lọ lé lónìí. Bọ́lọ̀ ń bá fẹ́ inú àwẹ̀ la wà. Elédò àti fàṣẹ sí. Ó dáa. Tẹ́ bá ṣàmúlù máa lẹ́dẹ̀ o, kẹ́ wà ní ẹgbẹ̀rún 10, ní kẹ́ fi yẹn ṣòwò ọkọ̀ tẹ́ gbé wá, kẹ́ fi yẹn repo sọ́kọ̀ tẹ́ gbé wá. Ẹ fọkàn balẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ ọ̀tẹ́ ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè tó kù o, bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn owó yẹn á ti máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Iṣẹ́ rí àlejò tá a nílé nìyí. Ìlúmọ̀ọ́ká ni wọ́n, ògbóǹtarìgì ni wọ́n nínú orin ẹ̀mí ní ti mùsùlùmí. Wọ́n kí gan. Inú àwẹ̀ la wà, ojú wọn ń dán, wọ́n ń rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bí. Ẹ gbé sójú wọn. Tẹ́ bá rẹ́rìn yẹn, tẹ́ bá rẹ́rìn àwẹ̀ ń gbò wọ́n, ṣùgbọ́n a máa ṣínú láìpẹ́. Ó dáa, fún àwọn tí wọn ò mọ̀ yín, Allahumma bí Allah. Wọ́n máa fà sálátù ránṣẹ́ o, wọ́n máa fà sálátù ránṣẹ́. Nígbà tá òyìnbó dé, ẹ jẹ́ máa gbé tó lọ. Ẹ̀kọ́ tán. Ó dáná nígbà tán jẹ́ máa gbé. Tán jẹ́ máa gbé Mádínà, n ó máa fà sálátù ránṣẹ́. Ó dáa, fún àwọn tí wọn ò mọ̀ yín, bíi wa èrè àsálátù kí ló kọ yín gangan? Ẹ ṣé olóòtú, orúkọ mi ni Alhaji Kabiru Bukola Alayande, tí gbogbo ayé mọ̀ sí èrè àsálátù. Iṣẹ́ orin lẹ́yìn láàyò. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀? Ó ti ṣe díẹ̀. Àmọ́. Ó ti ṣe díẹ̀. Àmọ́. Ó ti ṣe díẹ̀. Ẹ jẹ́ àfìgbà tá a bẹ̀rẹ̀ lẹ̀, ẹ jẹ́ máa tó lọ. Ẹ bá wa sọ̀rọ̀. Ó ti ṣe díẹ̀, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọmọ onílù ni mí. Ọmọ onílù ni? Dáadáa. Aláyàndé. A mọ̀ pé èèyàn lásán kì í jẹ́ Aláyàndé, ẹni tá a bá bí sí di ìlú nílù. Bẹ́ẹ̀ni. Kò lè jẹ́ Aláyàndé. Bẹ́ẹ̀ni. So tàbá dẹ̀ wọ́n yọ sóò yẹn. Àtọkọ. Mo ń gbádùn yín o. Ṣé mo sọ bẹ́ẹ̀ ni? Mo dẹ̀ ń gbádùn wọn. Abẹ́ ìgbádùn wọn, ojú yín ti lé padà. Ó dùn mí o. Èmi gan ó dùn mí. Ó fẹ́ gbomi jẹ́ lójú mi díẹ̀ ló kù. Ó dẹ̀ dùn mí ṣá. Ọ̀dà. Ẹ jẹ́ a máa bọ́rọ̀ wa lọ. Tá bá ní ká wo ìlù àtorin, a rí i pé àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàárín àwọn méjèèjì. Léyìí tó túmọ̀ sí wípé a fẹ́ lè sọ wípé inú orin àti ìlù la bí mi sí. Ó dùn. Ṣùgbọ́n ẹ̀yin ẹ wá mú ní ti ìgbàlódé. Ìlànà ẹ̀sìn. Kì í ṣe ibi tí mo fẹ́ lọ nìyẹn. Ṣé mọ̀ pé orin tí a máa ń gbọ́ tó jẹ́ orin mùsùlùmí bíi Allahumma mi, Allahumma mi, Allahumma mi, Allahumma mi, ẹni tí ẹ ti kó náà kò ní tó náà mọ̀ sí wá. Lóníjẹ̀lẹ́ńkẹ́ níbi wéré. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ̀yin mú ní ti kí èèyàn máa kó di
orin wa ìtẹ́tí sí ni Saheed. Ẹmu ní ti onídansia. Onígbàlódé. Bẹ́ẹ̀ ni. Kí ló dé? Ṣé mọ̀ pé bí nǹkan bá ti ń pẹ́ ńlẹ̀ ó máa gbọ́n sí ni. A dẹ̀ máa wò ní gbogbo ìgbà pé orin tá à ń kọ yìí báwo la ṣe fẹ́ ṣe láti lè mú ọ̀làjú wọnú ẹ̀. Ọ̀làjú tí kò ní ba ẹ̀sìn jẹ́, tí kò ní bàgbà jẹ́, tí kò ní gba ìbòrí lórí àwọn obìnrin wa jẹ́. La ṣe wò wípé ká mú àlùjọ wọnú orin mùsùlùmí. Ẹ máa béèrè yẹn lọ́wọ́ mi ní díẹ̀díẹ̀ kí n má tún lọ fi nǹkan mi wọnú ẹ̀ torí owó tẹ́ yọ nínú owó yẹn kò kà mí lára púpọ̀. Nígbà ó kà mí lára. Àfi bíi pé ká kọ́ padà. Ẹ kọ́ padà. Àbí ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tẹ́ bá lè kọ́ padà inú mi ó dùn. Fún wọn níbẹ̀rẹ̀. Kí ló dé? Ẹ dorí ẹ̀ kodò. Kí ni òǹkà yẹn náà? Ìbéèrè yín Gbàǹkọ́gbì ni o. Gbàǹkọ́gbì ìlúmọ̀ọ́ká. Gbàǹkọ́gbì ìlúmọ̀ọ́ká èrè àsálátù ẹ̀rí kó dùn. Ṣé kò dùn bẹ́ẹ̀? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Ẹ dúró, ẹ fi hàn mí. Òun ni. Ẹ ṣọwọ́ kúrò ní 9:16. 9:15 kí ni 9:15 ní Yorùbá? Ẹ jẹ́ kọ́kọ́ sọ àjàmbákù. Kí ni àjàmbákù? Àjàmbákù ní èdè Yorùbá ni nǹkan tí ò lẹ́tọ̀, èrú, bí kí wọ́n fẹ́ ṣe màdàrú, kí wọ́n fẹ́ fèrú gbàbùkún. Ẹni tó bá ń hùwà àjàmbákù bí ẹni tó ń fẹ́ luni ní jìbìtì àbí ká ṣàfẹ́ fọgbọ́n gba nǹkan tí ò tọ́ síyàn lọ́wọ́ ẹni tí ó ní nǹkan. Kò kí tó bí mo ṣe fẹ́. Ókè yẹn. Kò kí tó. Ẹ sọ ókè. Rárá o. Nígbà wo? Ẹ tún ti bẹ̀rẹ̀. Ẹ sọ lẹ́ẹ̀kan. Rárá. Ṣé ẹ gbọ́ ni? Ẹ̀yin ò gbọ́ òkè ń sè. Rárá o. Èmi gbọ́. Rárá o. Ẹ tún ti dé o. Tóbi ó gbọ́. Ẹ tún ti dé o. Ó dà mí ò gbọ́ mo kàn ń ṣeré. Àjàmbákù. Nǹkan tẹ́ sọ yẹn èèyàn lè fàlàyé ẹ̀ wọ́ ṣùgbọ́n kò tó bá ní alágbàṣe tó ṣiṣẹ́ àjàmbákù. Iṣẹ́ èrú, iṣẹ́ ẹ̀pà. Iṣẹ́ ẹ̀pà kò iṣẹ́ tí ò bójúmu tó. Tí ò bójúmu tó. Bóyá ó yẹ kó lo sọ́mọ́ǹtì 10 ó lo méjì ṣùgbọ́n ó ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n kò ṣe tó. Òun ni àjàmbákù. Ó ja ìjà ó wá bá a kù ó jàjà yẹn ó ṣiṣẹ́ yẹn ó ṣe nǹkan tó ní kó ṣe yẹn o ṣùgbọ́n ó bá a kù. Ó yé yín wọ́n wá ní ó ṣe nǹkan àjàmbákù nǹkan tó jà ó bá a kù kò ṣe tó bó ṣe yẹ kò bójúmu tó ó ṣe ṣùgbọ́n kò. Àmọ́ ojúpọ̀nà ọbẹ̀ náà ni mo sọ̀rọ̀ mi sí. Yé ká fún wọn látàárọ̀ ẹ̀ sọ pín. Ẹ fún mi. Ẹ já fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn. Ìbéèrè kejì ẹ dúró ẹ sọ òǹkà yẹn. Àgbákò ni òǹkà tó mẹ́mẹ́. Àgbákò. ẹ jẹ́ wọlé ẹ jẹ́ wo 936 kí ni 936 ní Yorùbá 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kí ni 36? Ẹ̀rìndínlógójì. Lé ní. Ẹ̀rìndínlógójì. Ó lé ní. Ẹ̀rìndínlógójì. Lé ní. Ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kẹ má ní mi ò ràn yín lọ́wọ́ o. Ó yá dárúkọ oríṣi aṣọ 5 tí a ṣe ní ilẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá. Àkọ́kọ́ aṣọ tí ó gbajúmọ̀ jù nílẹ̀ Yorùbá tá à ń ṣe òun náà ni aṣọ òfì. Aṣọ òfì. Bẹ́ẹ̀ni. Aṣọ àdìrẹ. Lójú méjì. Aṣọ òfì, aṣọ àdìrẹ.
ṣáwa náà là ń ṣe sanyán ni. Sanyán ó di mẹ́ta. Àwa náà là ń ṣe àlárì. Màláìkà alárì ní bàbá aṣọ o, iyùn ní bàbá lẹ̀kẹ̀ o, ìjímèrè bàbá ọ̀bọ, Gbogbo orin lẹ́yìn ọlọ́mọ sí kájà bàbá àgbàdo. Ẹtikẹ́ẹ̀tì ẹ̀. Àmì ọ̀kẹ́ẹ̀tì ẹ̀. Nǹkan máa ń bẹ láyé yìí o, Olúwa ṣàánú fún mi. Bàmí ọ̀gẹ́ẹ̀tì yẹn. Ẹ pẹ̀lẹ́. Torí Màláìkà. Súlẹ̀ ọ̀la olólórí yìí o. Aláàjì Màláìkà tẹ bá ń wò wá nílé, owó tí wọ́n yọ kúrò lórí owó mi ẹ̀yin lẹ máa ń padà o. Ó dáa, ẹ ti sọ àrán. Ẹ sọ àrán. Àrán náà wà nù ẹ̀. Mo ti sọ àrán. Mo ti sọ aṣọ oríṣi márùn-ún. Èmi ni mo fún yín ní àrán yẹn. Ẹ ṣeun púpọ̀. Àwa lè wá dúpẹ́, a ò ní wọlé lẹ́yìn. Ó yá. Kí ni ìyàtọ̀ láàárín? Mi ò kọ́ mọ nǹkan tẹ́ ẹ mú. Ẹ má bínú. 939 ṣe mọ̀ pé 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ẹ jẹ́ ká sọ wípé 40 dín kan ó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ṣe mọ̀ pé 40 yẹn ni òjì. Ọ̀kan dín ní òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Bẹ́ẹ̀ni. Ó dùn. 1 dín ní òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ó yá. Bẹ́ẹ̀ni. Kí ló sọ? Kí ni ìyàtọ̀ láàárín àpọ́n àti dèmí àpọ̀n? àti àpọ̀n? Ọkùnrin tí ò láya lé ní àpọ̀n. Ó ní àpọ̀n. Àpọ̀n ńkọ́? Àpọ̀n ní ọbẹ̀ tá a lè fi jàmàlà. Bẹ́ẹ̀ ni. Tá a lè fi jẹ iyán. Tá a lè fi jẹ wà. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ jọ Ẹ lọ gbọ́ mi ìlàkànà tí ẹ má tún kó bá mi lẹ́ẹ̀kan sí. bó ti ewu ká péré àkàlà máa gbó. Ó gbọ́dọ̀ lẹ́gbẹ̀rún ọdún dandan ni a ò ní gbọ́gbọ́ Elédùmarè èèwọ̀ òrìṣà. Ẹyà. Àwọn lélẹ̀. Kí ni 900? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gérégé. Èwo ni gbéraga nú ọ̀rọ̀? Àwa la sọ fún yín. Mo dúpẹ́ o. Tẹ́ ta mi lólobó. Ṣé báwa náà ni àwa la wà ń di oró tó rò fìǹkè, àwa là wá ń pọ́n wọ̀n lé o káyé tó máa pọ́n wọ̀n lé. Tàbí kẹ́ pé ṣé báwa náà lè yí o. Àwa là lè yí o. Èwo lẹ wáyé? Èmi lẹ ká. Tọrọ páàní mẹgbẹrún, àwa là lè yí o. Ẹ má tì mí ní tìkùtì mọ́. Farabalẹ̀ ẹ béèrè lọ́wọ́ mi. Èyí tẹ̀ tí ní wọ́ fírì tó. Free báyọ̀. Fírì. Àti fírì ni o. Àbí yá. Ẹ má orí ilé ìlú àkìló wa dé báyìí. Ẹ dúró. Àbí fírì gbọ́n ni. Èdè Yorùbá nìyẹn o. Free ni. Ẹ má jẹ́ kí n tún sọ ọmọ. Free. Alákòóbá ni yín. Gẹ̀rẹ́gẹ̀rẹ́. Fìrì gbọ̀ngàn. Ìtẹ́ tí mi wọ fìrì. Fìrì gbọ̀n. Ṣé free yẹn lẹ tún fẹ́ sọ? Ẹ farabalẹ̀ sájà wọn tó lọ. Ẹ farabalẹ̀ gbọ́ mélòdì yìí. Miliki Express. Ní tẹ̀lé yín mọ́. Ó ẹ̀dẹ̀ tẹ̀lé mi. Mo ti jágbọ́n yín. Èmi. Ẹ jágbọ́n. Ní tẹ̀lé yín mọ́. Funfun nínú àwa. Funfun kọ́ nínú yín. Ṣẹ̀rí ìbọn nẹ̀nẹ̀ nínú àwa. Dúdú wọ́wọ́ nínú yín. Aláfunfun gbò. Dúdú mo lè wọ́wọ́ jádú nínú láwọ̀ yín. bàbá mi ò dúdú lò ó. Kéyìn funfun kọ́ ni kú inú èèyàn funfun. Àìmọye ọlọ́wọ́ funfun tínú wọn bùjògìrì lọ. Ẹ ṣeun, àdúpẹ́, ẹ béèrè. Ẹ fẹ́ kọrin tẹ̀lé mi ní. Rárá. Sọ ọ̀rọ̀ márùn-ún tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòrèmí. Dòrèmí kò wọlé.
kò wọlé ọ̀rọ̀ méjì nìyẹn tí ẹ bá ní kò wọlé ẹ máa fi àlàfo sáàrin ẹ̀kẹ́ tó kọ wọlé kò yẹn wọlé ṣé kí fún ilé ẹyọkan ó yá. tá a bá ní wọ́n máa sọ pé kinní kan ò sí kinní àṣepamọ́ ló wà. àṣegbé ò sí. àṣegbé do re mi àṣegbé ẹ fún mi ní márùn ẹ fún mi ní mẹ́rin sí. ẹ farabalẹ̀ o. ẹ farabalẹ̀ gbọ́ mi. ìwọ gbọ́ ńkọ́. ìwọ gbọ́ 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 ìwọ gbọ́. arákùnrin yìí onítìkùtì ni ìwọ gbọ́. ìwọ dòre mí jẹ́ dúró jẹ́ ká fún ọ ìwọ gbọ́ dòre mí ó dà ìwọ gbọ́ ẹ̀yin nu Ọlọ́run ìwọ gbọ́ ó yá. àti dé. dòre mí àti dé àti lọ. àti dé olùnàgún. ẹ mọ̀ pé inú òwe kan ni mo ti yọ. lẹ ti yọ jáde bẹ́ẹ̀ ni ó di mẹ́ta ó kù méjì. Elédùà ìbòlójú rẹ wà o. ṣé ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ bímọ kí ni. kò ta mí. dòre mí. kò ta mí ẹ lè kọ papọ̀. téèyàn bá fẹ́ bímọ wá ní. àkọlé ńkọ́. àkọlé dòmímí. àkọlé dòre mí. àkọlé dòre mí ó dáa ó kẹyọ kan. kí ló dé. tẹ́ ń wò. ká má tún wo ibi tó wù àmọ́ ni ó ti jẹ́. ó dáa ẹ wo ibi tó wù yín. ó kẹyọ kan. ẹ bùn mí lẹ́yọ kan tó kù. ìrọbí. àbí. ìrònú yín jinlẹ̀ o. ìrọbí dòre mí. ẹ̀dá ẹ ṣeun mo dúpẹ́. Olódùmarè. òǹkà kélòó. 11 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 911 nìyẹn. 911. ẹ wò fúnra yín kẹ́ sọ. 911 ṣé òun ni. 11 lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. bẹ́ẹ̀ ni ṣé òun ni. ẹgbẹ́ ìbò láti ṣe fírì. Yorùbá ni mo pè é. lẹ́gbẹ́ fìrìgbọ̀n ni mo fẹ́ sọ. lẹ́wà. àmọ́ ẹnu mi yí fírí. fírí. ó yí fírí. ẹnu mi yí fírí. ó dà fìrìgbọ̀n lẹ́fẹ́ sọ. ó dà fìrìgbọ̀n ṣílẹ̀kùn ní bá ní kọ́kọ́rọ́. kí ni ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí? dòmímí èníní. èníní. tẹ́ bá ń lọ sóko dáadáa ẹ máa mì níní àbí. èníní. èdè àdúgbò tiwa àwa ìpè ní èníní o èníní la máa ń pè o. èníní. èníní kí ni. èníní ni omi. bẹ́ẹ̀ ni èníní bẹ́ẹ̀ ni. ṣáàmì lárùn kú dẹ̀ wà. ẹ pàtẹ́wọ́ fún ọlọ́pọlọ tó sọ èdè Yorùbá tó dán mọ́ràn. ìgbéraga dé torí wọ́n mọ èníní wọ́n mọ èníní. ó dà ókè ẹ jẹ́ ká kọ́ tẹ̀ sọ̀rọ̀ ká kọ́. kí tún ni tẹ́ ẹ ṣe ń sìn. pé mo ń gbádùn yín ni. ẹ ṣeun mo dúpẹ́ èwo ló tún kúnlẹ̀. mo kàn ní ká sọ̀rọ̀ ni. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ mọ́. ẹ já sọ̀rọ̀. mo dolúndù. títí tètò yìí máa fi parí mo ti dolúndù. ẹ ní. ṣé ẹ.
ẹ jẹ́ o 1018 kí ni 1000? ẹgbẹ̀rún kan ó lé ní òjìdínlókòó. bẹ́ẹ̀ ni ẹ mú nǹka èmi wà ní ẹ̀yin ni Ìsẹ́yìn ni mo ti wá. Ìsẹ́yìn ó rò ọmọ ẹbẹ ní mọ́kọ. wọ́n bẹ̀rẹ̀ ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé, ibi tójú ti pọ́n nílé tójú gba ẹnu lọ. òjìdínlókòó ó lé ní ẹgbẹ̀rún kan. ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹ tún sọ. àsọtúnsọ ló dáa. kẹ́ ẹ lè gbàgbọ́ yí ẹ̀. kí lè gbàgbọ́ yí ẹ̀. dáadáa. ó dáa. kí ni ìyàtọ̀ láàrin àjòjì, àlejò àti àtìpó? àjòjì, àlejò àti àtìpó, gbogbo ẹ̀ náà ń fapá kọ́ra wọn. bẹ́ẹ̀ ni, kí wá ní àjòjì? àjòjì, àlejò àti àtìpó. àjòjì àti àlejò fẹ́ẹ́ fapá kọ́ra wọn. wọ́n fapá kọ́ra wọn. wọ́n fapá kọ́ra wọn. ṣé wọ́n fapá kọ́ra wọn? wọ́n fapá kọ́ra wọn. wọ́n fapá kọ́ra wọn. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n fapá kọ́ra wọn? n sọ̀rọ̀ mọ́. ẹ sọ bóyá wọ́n fapá kọ́ra wọn. ẹ sọ bó ṣe fapá kọ́ra wọn. n sọ̀rọ̀ mọ́. ẹ jẹ́ n ronú sí iná. ó yẹ ẹ rò ó. àjòjì. ṣé ẹ mọ̀ ìyàtọ̀ láàrin àjòjì, àlejò àti àtìpó? ẹ̀yin mọ̀? ló dà bẹ́ẹ̀. ẹ̀yin kọ́ bàbá mi? ẹ mọ̀ àlejò, ẹ mọ̀ àtìpó, ẹ mọ̀ àjòjì. àjòjì ní ojú tá a rí rí. stranger. bẹ́ẹ̀ ni. àjòjì nìyẹn. àlejò ní ẹni tá a mọ̀ rí ṣùgbọ́n tá a jọ gbé papọ̀ tó wá kí wa sí ibi tá a bá gbé. àtìpó ní arìnrìn àjò. bẹ́ẹ̀ ni. ẹ pàtẹ́wọ́ fún mi. bẹ́ẹ̀ ni. ẹ̀rín tẹ́ ń rìn yìí ẹ̀rín èèyàn gini o. bẹ́ẹ̀ ni ó dùn tó ṣe mọ̀ pé àlejò, mo ti ṣàlàyé rí lórí ètò àlejò lé ní kí nǹkan kún sí kó lé kó kún sí, jò ní kí nǹkan máa yọ kúrò ní ibi tó wà gọgọgọ. tó bá pèèyàn ní àlejò báyìí, àlejò lẹ jẹ́ níbí nítorí ẹ wá ẹ lé níbí, ṣùgbọ́n lẹ́yìn 20 ìṣẹ́jú síbí nísìn ẹ ti máa jò lọ. àjò lọ bó la ń jò lọ. ẹ ń jò lọ sábẹ́ òkúta àbí ibi tẹ́ ti wá kọ́ ni. ọ̀rọ̀ ẹnu yín sapá kan jà mọ́. ẹ má jẹ́ àjò lọ. ó lé láti wá jò tó bá ti fẹ́ káwọn èèyàn. à ń padà lọ síbi tá a ti wá. àlejò níyìn. àlejò ní wá lọ́dọ̀ yín. àlejò ní níbí. ó yá. àjòjì ni stranger, àtìpó ni sojourner tó kọ̀ wá. ibi ni wọ́n sọ pé àtìpó ni gbogbo wa láyé yìí. bẹ́ẹ̀ ni. tó bá yá a tún máa padà síbi tá a ti wá. ètò yìí kódà ọ̀tọ̀ ni tá a rọ̀ ọ̀tọ̀ ni tá a rọ̀. bàbá mi téèyàn bá kí n ṣe ọmọ nírànkúnà, owó tó wà níbí ó sì kì í síbẹ̀. owó rọ̀gùnrọ̀gùn ni. téèyàn ìyọkúyọ lè yọ ẹ̀yà níyàkúyà. téèyàn bá fẹ́ dálé kéwúlẹ̀, ilé ìdálé kéwúlẹ̀ o. kò lè dálé kéwúlẹ̀ o. ó dálé kéwúlẹ̀. kò dá nǹkan kan lẹ̀. ó dálé kéwúlẹ̀. èèyàn ní kọjá yìí ẹ̀ ní kò ní dá sékòó. kò dálé kéwúlẹ̀. ó lè lọ dá sí inú. èlò ló kù mbẹ. Ìsẹ́yìn kì í soko. ṣé mo lóko ni. n tẹ dálẹ̀ yóò dá. ṣé mo lóko ni. ẹ má jẹ́ n bínú o. ẹ jẹ́ ẹ má bínú. ṣé mo lóko ni sẹ́yìn. ní èèyàn tó bá gbalé 1,100 ní sẹ́yìn. kò lè rí. tí ẹ bá gbalé 1,100 ní sẹ́yìn.
kó lè ibo ni luti. ẹ ní sùúrù tí ẹgbẹ̀rún lọ́nà tí bẹ́ẹ̀ ṣe ń yọ wá kémi náà yọ padà. ẹ ní sùúrù èmi kẹ èmi ṣe gbọ́ tí yóò bá gbé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wọ Ìsẹ́yìn lẹ́nìí wọ́n á mọ̀ kó owó dé. àwọn wo ni mọ̀ kó owó dé àwọn ewúrẹ́ ẹbẹ̀ ni àbáwọn àgùntàn tẹ́ fi ẹgbẹ̀rún yẹn bẹ́ pákí fún wọn jẹ. ẹ bẹ̀rù gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún bẹ́ pákí. ẹ fi bẹ́ pákí fún ewúrẹ́ jẹ ni. Nísẹ̀yìn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. mélòó ni gbogbo Ìsẹ́yìn. ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́. kí ni mo sọ. ẹ wí pé ẹ wí bẹ́ẹ̀ mọ́. kí ni. ẹ̀pẹ́ kò jẹ. ẹ ní sùúrù ṣebí Ìsẹ́yìn ni. ẹ̀pẹ́ kò jẹ. ṣebí Ìsẹ́yìn ni. Ìsẹ́yìn ni òrò ọmọ ẹbẹ tí mo kọ́. ẹ̀pẹ́ kò jẹ. àwa mọ̀ Sẹ́yìn. ara abolẹ̀ yín ní rárá lè yọ sí yín lára. rárá ni ń dákọ. ọ̀dà ẹ fọkàn balẹ̀ èmi ní ọwọ́ mi ò tó bá kíní yín tí ń ra jóbójóbó. ẹ sọ̀rọ̀ òkè. mo sọ̀rọ̀ sókè. 983 kí ni 983 ní Yorùbá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé ní ọgọ́rin lé ní mẹ́ta. ẹ ṣe sọ pé mẹ́ta lé ní ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́ta lé ní ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. parí òwe yìí ẹni tó bá mú kọ́kọ́rọ́ kọjú àlọ́wọ́. kò yé mi sí. kò yé yín ṣe ti rí sẹ́yìn. ẹni tó mú ṣe tún ti bẹ̀rẹ̀. ẹ rógo lọ́wọ́ mi. ṣe tún ti bẹ̀rẹ̀. ẹni tó mú kọ́kọ́rọ́. àìjẹun sun ológbò kan ní òfin tájà o. ṣe tún ti bẹ̀rẹ̀. bí wọ́n ṣe ń tó ràn bàbá ti ẹnu o. ẹni tó mú kọ́kọ́rọ́ kan jú àlọ́wọ́ ní ṣe kíni. ní ṣe kíni. ní ṣe kíni. ní ṣe kíni. ṣe tún ti dé. ọlọ́bẹ ẹ̀yin ò lè ṣe kẹ́ ẹ má bẹ nǹkan. ẹni kókó. ẹ jẹ́ kí n ronú sí i. ẹni tó mú kọ́kọ́rọ́ ọ̀kánjúwà kí ni ta ni ọ̀kánjúwà èèyàn tó ń kánjú ìwà tó ń wọ́n sọ òkè láwọn yóò òkè yẹn lówó wọn. rárá o níbo. ṣé ẹ̀jọ̀ wà ní. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o. ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o èmi ni mo wà lójú ọpọ́n o ẹ̀yin ọpọ́n yàtọ̀ sójú ọpọ́n o. ẹ ní sùúrù ẹ jẹ́ ká máa là o ṣé ẹjọ́ wà àbí ẹjọ́ wà. rárá. ẹjọ́ wà. rárá. ẹjọ́ wà. wọ́n sọ òkè nísìnyí ẹlẹ́ẹ̀jọ́ wà o. àjọ wà. ló dáa. ẹni mú kọ́kọ́rọ́ ọ̀kánjú ìwà tó ń kánjú láti jẹ́ nǹkan ó ń kánjú láti jẹ́ nǹkan ní ayé ọ̀kánjú ìwà ó ń kánjú láti lè bí nǹkan wà bí ó ń kánjú láti jẹ́ kó jẹ́ tòun nìkan ó ń kánjú láti lè ṣe nǹkan ọ̀kánjú àní greedy self-center gbogbo ẹ̀ ló kó pọ̀ tó fi jẹ́ ó ń kánjú láti lè wọ́n á ní ẹni tó wá mú kọ́kọ́rọ́ ọ̀kánjú wà yẹn lọ́wọ́ kí ló ṣe ṣe mọ̀ abẹ́ mọ̀ mi ò mọ̀. ilẹ̀kùn àdánù ló máa fi ṣí ilẹ̀kùn àdánù ló máa fi ṣiṣẹ́ ẹ wo owó kì í síbẹ̀ bẹ́lẹ̀ ìwọ̀ sẹ́yìn wọn á mọ̀ kó owó dé. ọmọkùnrin yìí kì í ṣe èèyàn rẹ̀. ṣe bí ẹ mọ̀ àbí ṣe rí i pé wọ́n gbà pé bẹ́lẹ̀ ìwọ̀ sẹ́yìn. pé mo mú yín báyìí pé inú mi dùn. kò sí wàhálà. ó yá kí ló sọ 973. kí ni ká ti pé òǹkà yìí o. ẹ mọ̀ pé ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni
980 ó máa jẹ́ méje. méje méje dín ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín ní méje. bẹ́ẹ̀ ni. Parí òwe Yorùbá yìí, àyè là jogún ọ̀rẹ́. Àyè là jogún ọ̀rẹ́. Bọ́rẹ̀ bá kú kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan. ẹ lè jogún ọ̀rẹ́ tọ́rẹ̀ bá kú. Àyè là jogún ọ̀rẹ́. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ lọ́dọ̀ rẹ yín, àyè lẹ ti máa jogún, àyè là jogún ọ̀rẹ́. Ẹ ṣeun, àtẹ́wọ́ yẹn ò rinlẹ̀ tó. Ó kẹyọ̀ kan lẹ́yìn ilé. Kí ló sọ? Lódùmarè. 966. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní 960. Ó wá lé Ó lé ní mẹ́fà. ó lé mẹ́fà. Èmi mo sọ fún yín o. Ẹ ṣeun. Parí òwe yìí, ilẹ̀kù tí kò ní alùgbàǹgbà kó dẹ́kun àparáàdà o. Ilẹ̀kùn tí ò lálùgbàgbà kó dẹ́kun. Ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ alùgbàǹgbà? Ilẹ̀kùn tí ò lálùgbàgbà kó dẹ́kun àpárá dídá. Ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ alùgbàǹgbà? Alùgbàgbà. Kíní tẹ fi ń sé lẹ̀kùn lẹ́yìn. Tàbí sílẹ̀kùn lẹ́yìn. Tẹ fi ń sé, kò ń ṣe ṣí. Tẹ fi ń sé lẹ̀. Ẹ mọ̀ pé ní àwọn ilé tó wà ní Ìṣẹ̀yìn yẹn. Tẹ bá. Àti tó wà nílùú yín náà. Látijọ́. Kò ń ṣàtijọ́. Àtàyè ìsìn náà. Ó wà lọ́dọ̀ yín ní ìsìn náà. Àṣọ́dọ̀ mi lẹ́ sọ ni. Ọ̀dọ̀ yín. Kò sí ń bẹ̀ àbí. Alùgbàǹgbà ni àwọn kinní tó máa igi wọ́n á fi ajá àgbà wọ́n á kàn báyìí wọ́n á fi alùgbàǹgbà yẹn wọ́n á fi ṣe, wọ́n lè ṣe lókè kán ṣe ní ìsàlẹ̀. Wọ́n ní ilẹ̀kù tí kò ní alùgbàǹgbà yẹn kó dẹ́kun àpárá dídá o, nítorí tán bá ṣubú lù ú yakata ló máa. Wọ́n wá ní ṣé kí n bá yín parí ẹ̀ kẹ́ wá sọ bó ṣe yé yín sí. Ṣé ẹ tún ní yọnu owó mi? Ní sùúrù máa parí ẹ̀. Ọlọ́bẹ. Ọmọ tí ò ní bàbá ìwọ̀n ló ń jìjà àgbìlámọ́. Ọmọ tí ò ní bàbá. Ìwọ̀n ló máa jìjà kan gba èèyàn là mọ́. Nítorí tó bá ń kí ẹ gbà mí o tí ò ní bàbá. Ta ló fẹ́ gbà? Ta ló fẹ́ gbà? Ìwọ̀n ló máa, tó bá ti wo ṣakún ẹjọ́ yẹn á ti wò pé eléyìí ó máa fa kí n. Mo ní kẹ́ ẹ sọ túmọ̀ ẹ̀, èmi ni mo tún sọ túmọ̀ ẹ̀ fún yín. Ẹ ṣeun, ẹ káre. Ẹ káre. Ó yá. Ẹ sọ. Ilẹ̀kùn tí ò ní alùgbàgbà kó dẹ́kun àpárá dídá. Ọmọ tí ò ní bàbá. Ọmọ tí ò ní bàbá. Ìwọ̀n ni kó jìjà àgbìlà mọ́. Owó yẹn túmọ̀ sí pé kéèyàn fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Torí pé ọmọ tí kò níyà kì í dégbò ẹ̀yìn. Ọwọ́ mi ò tó kéèyàn má fi gọ̀gọ̀ fà. Torí pé tó bá jálè lórí ọ̀sẹ̀ ni tó máa bá rí kúrò. Bẹ́ẹ̀ni ó dùn. Ìbéèrè tó gbẹ̀yìn. Ètò yìí gbóná rìtìrìtì. Eléyìí pọ̀ o, tẹ́ ẹ kọ síbí pọ̀ rẹpẹtẹ o. Yorùbá bọ̀ wọ́n ní ó yá. Kí máa kà fúnra mi? Ẹ máa kà. Tọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ aráyé kì í rí ìdí òkun. Ọmọ aráyé kì í rí ìdí ọ̀sà. Ọmọ aráyé kì í rí ìdí. Ọmọ onígèlègèlè kì í jẹ́. Ọmọ onígèlègèlè kì í jẹ́ kí ayé rí ìdí òun. Kí ni ọmọ onígèlègèlè? Ọmọ onígèlègèlè dàbí kànkàn kan báyìí tó máa ń ṣùjọ. Ẹranko ni àbí? Ẹranko kan ó dàbí ìtàkùn. Ìtàkùn tó so gẹ́gẹ́. Ọmọ onígèlègèlè bí ìtàkùn ló ṣe rí. Ìtàkùn náà ó ṣe tẹ́rẹ́ bí tẹ́rẹ́ rẹ̀ gan bóyá ló fẹ́ tó kíní ìlà tó wà lára aṣọ yìí.
ó máa ń ṣùjọ báyìí. Tí ó máa ń ṣùjọ ni. Ó máa ń ṣùjọ ni. Ní gẹ́gẹ́ máa ń dira jọ báyìí. Kì í jẹ́ káwọn èèyàn rí di òun. Ẹ tún wojú ara yín. Ṣé ẹ tún ti bẹ̀rẹ̀? A kò fún yín ni. Ẹ já fún wọn. Mo máa dáràn ẹ̀kan tó fún mi lọ́mọ ní gèrègèrè. Inú mi dùn láti gba yín lálejò lédè Ọlọ́run. Ẹ ṣé púpọ̀ ló ti mi ọdún láti wà pẹ̀lú yín o. Máa sọ ìbò gbóná rìtìrìtì o. Èrè àsálátù. Ẹ ṣé púpọ̀. Ó dáa o. Eléyìí wọ́n ní kẹ́ máa fi mu omi. Ẹ nílò ẹ̀ gan nínú àwẹ̀. Mo nílò rẹ̀ tá a bá fẹ́ ṣínú ńkọ́. Àárọ̀ mi sínú. Aṣọ ló wà ń bí fún yín. Eléyìí náà wọ́n ní kẹ́ máa fi di kọ́kọ́rọ́ yín mú. Àwọn ìwé àkọ́ǹkan sí ó wà ń bẹ̀ bíi 3. Inú wa dùn láti gbàlejò ìlúmọ̀ọ́ká wa lénìí tí wọ́n ń gbé ẹ̀sìn, tí wọ́n ń gbé ìsìlámù lárugẹ láti jẹ́ kó gòkè àgbà, láti jẹ́ kí àrọ́mọdọ́mọ wa kán lè wò pé kì í ṣe pé kí a kọ orin létí jẹ̀lẹ́ńkẹ́ nìkan ni a tún lè mú wọ ìgbàlódé tó jẹ́ wípé aráyé á tún gbà wọ́n á tẹ́wọ́ gbà. Wọ́n ṣe ń tẹ́wọ́ gbà wọn ní dẹ́kun àti máa tẹ́wọ́ gbà. Ní gbogbo ayé pátápátá ni wọ́n máa tẹ́wọ́ gbà. Kì í ṣe mùsùlùmí nìkan ló ń gbọ́ orin yín. Yẹ̀bùn là ń kọ yìí. Èmi ò gbàwẹ̀. Mi ò kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n mò ń gbọ́ èrè àsálátù. Ẹ ṣé púpọ̀. Mo dẹ̀ mọ̀ pé Sisi kò ń ṣe mùsùlùmí, ó ń gbére àsálátù, ó ń gbére àsálátù. Ẹni mi ò mọ̀ bóyá ó ń gbére àsálátù. Ṣé òun máa ń gbére àsálátù? Ṣùgbọ́n mo mọ̀ kó ń gbére àsálátù. Ṣe rí nísìnyí pé kí. Eléyìí ò gbọ́ ó ń gbọ́ pa gbogbo rẹ̀. Ó ń gbére àsálátù dáadáa. Mo dúpẹ́ o. Ètò ìkọ́ lẹ́ẹ̀kọ́ yẹ kọ́ fún mi. Wà ṣàǹfààní ìyẹn ó tún nìkan tí ó ṣàǹfààní yẹn mo fẹ́ràn jù. Ó ṣàǹfààní ṣe ẹ ṣé púpọ̀. ṣe rí i pé kì í ṣe mùsùlùmí nìkan ló ń gbọ́ yín. Kẹ́ máa tẹ̀síwájú nínú nǹkan tẹ́ ń ṣe. Elédùmarè á túbọ̀ máa wà pẹ̀lú yín o. Kò ní dẹ́kun àti máa wà pẹ̀lú yín láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣe ètò lénìí. Ọba mi ọlọ́pọlọ tí ìfọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ ṣé wọn kó bá sọ mi tí mo ti wá lẹ́yìn ètò yóò fẹ́ sọ kó wọ́n fi bú mi náà. Ṣeré mi náà máa kọ́ sábẹ́ bóun máa ń ra àwọn èèyàn pé ibi tó ti wá rè o báyìí nínú wọn ṣe rí o bó ṣe ń lọ lélẹ́yìn. Ìlú mi kì kó ń gbé. Ó kì í bí ẹsẹ̀ àyàn. Ìlú yín kì í bí ẹsẹ̀ àyàn. Nísẹ̀yìn. Ìlú yín kì í bí ẹsẹ̀ àyàn ti wá kì í bí ẹsẹ̀ ràgó. Nísẹ̀yìn. Àbí ìlú ti wá kì í bí ẹsẹ̀ màálù. Nísẹ̀yìn. Ìlú ńlá. Nísẹ̀yìn. Ṣé mo mọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹ̀dẹ́ bá gbé wọ̀ sẹ́yìn báyìí? Bàbá rere bàbá kẹ̀. Ilé fẹ́ fi rà. Ṣé ẹ lè gbà ẹ máa gbalé ilé oníyàrá 4 Nísẹ̀yìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ó sì yẹ kẹ́ ẹ dárúkọ ìlú yín o. Adúgbò lọ́wọ́ náà. Irú àwọn ẹ má ti parí ètò. Ó yẹ kẹ́ ẹ dárúkọ ìlú yín o. Kí n lè yọ tiyín náà fún yín o. Èmi ò rí ìlú tó dáa tó sẹ́yìn lábẹ́ ọ̀run yìí. Kò sí. Ìlú wo ló dáa tó sẹ́yìn lábẹ́ ọ̀run kò sí. Ìlú àwọn ọmọ olókìkí. Ìlú àwọn èèyàn pàtàkì. Tẹ bá wá aṣọ òfì tẹ dé lórí Ìsẹ́yìn náà ti ṣe. Ọ̀yá
ṣé ń jẹ ẹsẹ̀ rẹ ẹdẹ ló wà ẹdẹ ló bá mi yọ ṣé ń la orí rẹ bá mi yọ ṣe ń jì. irọ́. níbo bẹ́lẹ̀ sì wọ̀ sẹ́yìn ẹgbẹ̀rún lọ́nà bó sì wọ̀ sẹ́yìn lẹ́nì. ẹ ní dé fìlà mọ́ ọlọ́bẹ má jẹ́ ń pàdé rẹ̀ ń gbòòrò àkọ́kọ́ jálẹ̀ jọ̀wọ́ rẹ̀ dànù. Ọlọ́run ṣé o tẹ́tí jẹ́ ká ṣe tòní o tẹ́ bá fẹ́ gbọ́ wa lórí ètò yìí abẹ́fẹ́ kópa ẹbí àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òkà tó wọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rọ̀ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí mi ò ṣáà ní sọ Ọlálékan Bámilọ́lá lórúkọ mi ó dìgbà ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Ma sayimbo, ma se sayimbo. Kalejo malu, yede mi ni o so. Ma sayimbo.